pé fídíò máa mú un bẹ lọ́wọ́ yín tó pọ̀ tó báyìí bí ìgbà tí bàbá wa àbò tó kú Sheikh Abdul Ghani àwọn wáàsí oríṣiríṣi àwa ń gbọ́ wọ́n tún ṣerú wáàsí yìí náà wọ́n ṣe wáàsí yìí náà àmọ́ ẹ̀já gbọ́ tẹ́lẹ̀ bí yàn bá ń wo ayé bí ìgbà tí ayé ò rí yàn nígbà máa ń dùn mí ni kí n tó ń ṣe wọ́n ń rí ọ ò tí ì ṣe tán kó ń kàn sọ pé àwọn rí ọ ni ní tí wọ́n máa fi sọ pé àwọn rí yàn òun ni ká burú ó ṣe yàn òun ni wọ́n fi wá wú jáde wọ́n máa wá wú jáde má ti wọ́n wú aburú jáde káwá bá Imam Lekki. Àmín. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Wa in tawallaw faqul hasbiyallah لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. àgbàdo ni bá ní wọn ṣe yòókù lọ àmọ́ ẹja gbó bàbá Imam Lekki owó kùnà wọn látọ̀dọ̀ fọ́rin gbogbo àwọn sẹ́tẹ̀ ẹ̀rọ náà mi sí wọn Hakeem ni wọn ó ti yé wọn ẹni tó bá yẹ kó wá túrú wọn wọn jíṣẹ́ wọn bá ṣe wá sí tán ẹni bá bẹ́ẹ̀ mí tó jásí pé àtọ̀dọ̀ wọn náà ni báwo bàbá bẹ́ẹ̀ wọn jíṣẹ́ bẹ́ẹ̀ àmọ́ ń tà pé wọ́n gangan sí ẹ̀jẹ̀ wọn ṣe owó kùnà. 50,000 naira látọ̀dọ̀ fọ́rin. Allahu akbar. ẹ dákẹ́ bá ń gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. mo rí pé bàbá yẹn mo fẹ́ràn kọ́ mọ̀ fi nǹkan borí dáadáa nínú èyí tí wọ́n sì máa fi ń borí mo dìde ìran ẹnìkan ní mọ́kà ni o mo fi tẹ̀lé ìkùnà yẹn àti páálí karamọ́ kan. Gbàlọ́ torí fídíò ka oṣù kéwèrè lọ́sìn mẹ́. So owó 50,000 ìkùnà yín àmọ́ mọ̀ pé 50 òun náà rè mẹ́tẹ̀ẹ̀ta rè ó mọ̀ pé 50,000 yẹn òun gangan kọ́ ni kókó toró súnmọ́ kẹ́ ẹ̀ tún padà ná fún mi padà ń bí ó súnmọ́ kẹ́ ẹ̀ tún padà ná padà fún mi ń bí àmọ́ kí ni tẹ́ ẹ máa fi ń kọ́ ọrùn yìí ẹ fẹ́ràn rẹ̀ gan kódà inú mi ò bá dùn tí àlẹ́ àmì ní bá lè bá mi ká nísìn kẹ́ ẹ lò níbí ó bá aṣọ yẹn lọ kọ́lọ̀ kí ní dísáyà rẹ̀ náà sì fẹ́ jọ green ẹ bá ń ka àti ẹ dúró oko ẹ má hàn bí fídíò yẹn o ẹ má jẹ́ kí tiyín ó bá yìí àti páálí karamọ́ kan láti ọ̀dọ̀ aṣíwájú elégbòogi herbal therapy so àwọn èèyàn orúkọ tí wọ́n sọ lásán ni wọ́n ń gbọ́ lójú ó dàrú létí ẹ̀ àgbo yìí ń ṣiṣẹ́ ẹ̀yìn ríro ó ń ṣiṣẹ́ jẹ̀dí kódà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù tẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù báyìí hospital kan sí kan ni orí burúkú máa ń débẹ̀ tó bá ti ń ṣe nǹkan oṣù ni àgbo yìí ló need wọ́n ní kí ó máa tẹ̀lé bàbá wa Imam Lekki lọ lé ẹ̀ pálí kan àmọ́ tó bá wà mú náà ẹ ṣe sùúrù tó bá wá mú náà tó ṣe pé o ní tó fẹ́ fi ṣe ẹ̀yìn òru ọ́ o ní jẹ̀dí tó wá mú lálẹ́ tó sì fẹ́ sùn gbogbo tí ò yẹ kó sùn lára rẹ ò ní sùn ìwọ nìkan ló dá sùn bàbá Imam Lekki ẹ bá wa gbà bẹ́ẹ̀ ayakumullah. ẹ má gbé so mẹ́ gbogbo èèyàn ń ṣe àbáṣẹ́dọ̀ àwọn ará Mákà àbáṣẹ́dọ̀ karamọ́ ó ní fọ́ọ̀rì ṣe ìhun náà jáwó kí ló tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ṣe ẹjọ́ pé fún wọn Fásitì ló ṣẹlẹ̀. Allah ẹjù yìí lọ ẹ má máa bí inú ń bọ̀ dákun ń bọ̀ ìfẹ́ kíkó nàyẹ̀wò kó lọ bó ti fẹ́ lọ àfi ká gba owó yòókù sí nínú àwọn tí ó bá fọ́rìn wọ́n bá wa kó náà bàbá Imam Lekki nínú wọn òun náà bá ṣàrújí wa mo mọ̀ kẹ́ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ àkáǹtì nàmbà kó lọ́dọ̀ bàbá ṣàrújí nínú àwọn tí wọ́n kó náà wọn
ah bàbá ọ̀ṣọ́ ẹjọ́ wọlé náà ni èló náà pé 50,000 naira owó kùnà wọn Haji Saheed ẹ dákun owó kùnà fáwọn àgbà láti 20,000 naira ẹ ṣe púpọ̀ ẹ dákun ẹ ti ń pín àkànnàmà kó máa fetí gbọ́n tí ń wí kó sì máa lọ àwọn ibi tí àkànnàmà yẹn ó yẹ kó lọ gbogbo ẹ̀yin MC rọ́ìdù tẹ̀ ìfarasí kẹ́ máa gbowó fáfo olówó ẹ̀ ṣe dá o báwọn àfa olówó ọ̀tọ̀ iṣẹ́ tó wá ṣe ọ̀tọ̀ àwọn ọmọ kéwúlẹ̀sì kó wá báwọn bẹ́ẹ̀ ti gbowó fún wọn 20,000 ara ẹ má ṣe síbẹ̀ o account number ń dà ẹ sì lè ṣe síbẹ̀ náà ká gba káàsì lọ́wọ́ fọ́nrín ẹ ṣe síbẹ̀ ẹ bá ń gba káàsì wá lọ́dọ̀ àwọn tó ń gbowó lọ́dọ̀ fọ́nrín ọ̀dọ́ yín gan ló yẹ ká máa ṣe gbowó wọn sí káwọn máa gba káàsì ẹ̀yin lẹ́kún mọ̀ wọ́n rí kò sí káàsì ẹ ṣe síbẹ̀ á rí 20 bàbá wa tí wọ́n ń talé